I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. And it be your me. Ṣé bí ṣe rí màní báyìí gbogbo system mi dàrú. Ṣé bó ṣe rí mi tí màá rí single mi. No, actually lè tó wọ ìgbà wọ́n mo lórí obìnrin tó pọ̀ ní wọ́n á fi ń rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Oh no. Lóòótọ́ ni mọ̀ kò tiẹ̀ dá fún obìnrin kó máa jẹ oúnjẹ kù ohun tó bá dé tó jẹ ìlú ọ̀pẹ̀ balance diet. Wọ́n manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀hún ní ọmọ ikú tó bá délé kó kílé. Mimi. Just say, look at I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́lọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábù tẹ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. olólùfẹ́ ètò Gbajúmọ̀ Adédoyin dé mo dé kólókó má lè roko mo dé kólódò má lè rodò mo dé kọ́mọdé má sunkún ọmú ìràwọ̀ kéékèèké òun lórúkọ tiwa adúpẹ́ fẹ́lẹ́dùmarè tó jẹ́ kí a dá ọjọ́ tí ọjọ́ pé ó jẹ́ ká dá ìgbà kò bàbá mi òkè àrí ìró àlá bàbá tó ju gbogbo bàbá lọ bàbá tó ń gbé bí funfun tó ń jẹ funfun tó ń mu funfun tó ń fi funfun ṣọlá kábíyèsí Elédùmarè Adédoyin Kúkọ̀ yìí lórúkọ mi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan ìkan mímú ìka ẹ̀mú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì ní gbogbo ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ ètò inú mi máa ń dùn láti máa kí ara mi nítorí pé kí ni ìdí tá a fi gbétò yìí lẹ̀ náà nìyẹn a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lé ẹ jẹ́ lọ kóríkì yín lórí ètò lẹ́ni àlejò mi olólùfẹ́ yín ni wọ́n èmi tí ẹ ti máa ń wò wọ́n ní òkèèrè ìgbà àkọ́kọ́ tí máa pàdé wọn nìyí inú mi dẹ̀ dùn láti gbà wọ́n lálejò àyànfẹ́ yín ni wọ́n olólùfẹ́ yín ni wọ́n pàápàá ẹ̀yin lẹ́kọ̀wé pé ká gbé wọn wá sórí ètò àwọn náà wọn ò tiẹ̀ jà wá níyàn rárá wọ́n ní tó bá ti jẹ́ tó Gbajúmọ̀ ni tó bá jẹ́ ìgbà là ń pè àwọn á máa jẹ́ wa ní hó ni adẹ̀dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ kí èní kó ṣojú gbogbo wa ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ kán wá jókòó sáyé wọn ká wá bẹ̀rẹ̀ ètò ní kíákíá óyá.
amóhùnmáwòrán yẹ ohun gan-an náà ni mo tún rí báyìí. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Yes ma. Inú mi dùn láti gbà yín lálejò. Àwọn aráalé ńkọ́? Mo wà. Ṣiṣẹ́ ń lọ. Àdúpẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes. Àkókò lè dá tí gbogbo wa ń bá káàkiri. Ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. Ẹ̀yin olólùfẹ́ mi ṣé wàá pa ẹ kú kàlẹ̀ ń bẹ̀ yẹn o. Orúkọ tèmi ni Yewande Adékọ̀yà Àyàbíọ́dún tẹ́ mọ̀ sí ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ tàbí Kudi Klepto. Ṣé mo bá yín dáadáa? Ṣé gbogbo yín dùn? Ẹ máa bá wa ká lọ. Àǹtí Yewande, ọmọ bíbí ìlú wo ni yín gan? Ọmọ Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà ni mi. Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà. Bọ̀ Èkó ló bí mi sí o, ọmọ Ọ̀ṣọ́ṣà ni mi. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ tí? Gbogbo lẹ gbé mi gbà yìí. Ìjẹ̀bú tó lápẹẹrẹ lẹ ti wá. Mo mọ̀ kó máa kí mi pé tó bá fẹ́ kí mi wá ní ọmọ mèwẹ́ súdẹ, ọmọ títí ìfọ̀sà, ọmọ àìlówó tó ń polórin. Ibi tí mo mọ̀ dé nìyẹn. Ẹ lówó ẹ wá polórin. Tó bá kì í mọ́lẹ̀. Mo tún mọ ọmọ afábẹ́rẹ́ gúnyán, ó ń fabẹ́rẹ́ gúnyán kára àdúgbò má bàa gbọ́. Ẹ láhùn. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Báwo ni kékeré yín ṣe lọ? Àwọn iléèwé wo lẹ lọ? Well, kékeré mi wà fantastic, wà beautiful. Mo lọ Bright Star Nursery and Primary School nílùú Èkó. Mo dẹ̀ tún lọ Bright Star Comprehensive High School nílùú Èkó náà bákan náà. After then, mo gain admission sí Lagos State University ní ọdún 2001. Àbá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ bá ń lọ. Lọ́ba dẹ̀ bẹ̀rẹ̀ gbogbo strike, gbogbo ẹ̀ bá fọ́jú pọ̀. A tún lọ, labá tún wò pé okay, ká tún ṣe nǹkan mi while the school was on strike. So a lọ NIT, mo ṣe networking engineering. There. So after tí mo ṣe networking engineering, ó kù díẹ̀ kí n parí làbúrò mi kan bá ní èyí tẹ́ ẹ̀ mọ̀ gbà tí school yìí máa wọlé. Bóyá school tóun wà, ó wà ní Babcock University as at that time. So pé bóyá kóun bá mi gba form síbẹ̀ kí n wá ṣe course níbẹ̀. So he helped me get the form. I went for the exams. Mo dẹ̀ wà mo all female admission. So mo study mass communications ní Babcock University. Ìlú Ìbàdàn mo ti serve. Ìlú Ìbàdàn ní níbo ní Ìbàdàn? Ṣé ibi tí mo ti serve gangan? Galaxy Television. Ìrìn àjò tíátà. Báwo ló ṣe wá jẹ́? Ìyẹn ó ga. Ní ọdún 2002 ni mo bẹ̀rẹ̀. Ẹ mọ̀ pé mo dárúkọ NIT ńgbà yẹn lẹ́ẹ̀kan. NIT yẹn course tí mo ń ṣe bẹ́ẹ̀, there was someone Princess Adams àjọ wà ní NIT ńgbà yẹn ló bá rí mi aṣáǹsọ gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ tí mo ṣe ń perform ṣé mo máa act ní mo máa act náà church school gbogbo nǹkan pé professionally mi ò tí ó wà ní akínwá join theatre group àwọn Alpha Bash Music and Theatre Group ńgbà yẹn ní ọdún yẹn. So mo join Alpha Bash Theatre Group ní ọdún 2002 through Princess Adams lábẹ́ àkóso Afa Bashir. He was our director then. Ní ọdún 2002. Kí ni àwọn nǹkan tí wọ́n máa ń kọ́ yín ní ilé ìwé yẹn? Stage là ń ṣe ń gbà yẹn o. Àwọn tí ń ṣe à ń ṣe cut and action gbogbo ti o. Stage ni, so a máa ń train fún, a máa ń lọ fún shows, a máa ń ṣe rehearsals, stage movements and all gbogbo yẹn. Bẹ́ẹ̀ ṣe máa ń kọrin, bẹ́ẹ̀ ṣe máa ń jó ìlú lílù. English nígbà yẹn. Tó ní Gẹ̀ẹ́sì ni. Ní Gẹ̀ẹ́sì. So ibẹ̀ ni mo ti kọ́kọ́ train as an actor, but English ni mo fi. Kí wá ní àwọn òbí yín, kí ni wọ́n rí sí nǹkan tẹ́ wá fẹ́ yàn láàyò nígbà yẹn? Wọ́n ní anything against it, but àwọn kan wà particular about education. Kàwé mi ò sọ pé kó má ṣe nǹkan tó fẹ́ ṣe, but nǹkan tó bá ń wù ẹ̀hún láti ṣe. Wà á kà á, so nǹkan tó. Kudi Klepto. Bẹ́ẹ̀ni. Orúkọ tó jẹ́ pé ó tàn káàkiri ni. Ọdún wo gan lẹ ṣe eré yẹn? Kudi Klepto. Kudi Klepto was shot in 2013. But ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ gangan. Ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ ló kọ́kọ́ jáde. Ẹ wo, tí máa fẹ́ sọ story mi. First film mi mo yà ní 2006. Life Secret, English movie ni. So Life Secret yẹn bàtí mo yà mo star Yomi Fashlanso. Ṣé ẹ̀yin lẹ níṣẹ́ yẹn? Èmi ni mo ní. As a producer mo bẹ̀rẹ̀ ní year 2006. As an actress in 2002. So bàtí mi rí role máa lọ audition. Àwọn èèyàn okay. Then let me start something myself. Mo fi bẹ̀rẹ̀ ńgbà yẹn. So mo ya Life Secret English movie bàtí mo ya tán àdẹ̀bẹ̀rẹ̀ sí ń gbé káàkiri ọ̀dọ̀ àwọn marketers lọ́ba ní iṣẹ́ yìí is nice, you have Grace Ama there, you have other people, but Yomi Fash, Yoruba actor, ni o ṣe máa lò ní English movie. I don't care about one person is Yoruba or English or whatever. If you can give me what I want, I'll cast you. So mo ṣáà gbé kiri ńgbà yẹn mo mi wà rẹ́ ni I was upset. Mo bá wò pé máa change ẹ̀ sí soap. Kò sí ẹ̀yìn bọ̀ tó máa sọ pé má lo lágbájá ọ̀tàmẹ̀dù fún soap. So mo gé sí episodes ńgbà yẹn mo dẹ̀ padà lọ mo lọ ya
more seasons ibẹ̀ mo ti pàdé Antalaniyan Uncle Anta so Uncle Anta mo fẹ́ kó wá direct soap mi ni mo bá lọ sọ́fíìsì wọn pa uncle mo fẹ́ kẹ́ wá direct àwọn ṣiṣẹ́ pẹ̀lú Wale Adenuga at the time so àwọn wà in contract àwọn lè direct another soap for that time pé okay but àwọn introduce me see a young person like myself tó yẹ pé àlejò máa ṣiṣẹ́ ti gbogbo ẹ̀ so wọ́n introduce me sí Sodiq Adébáyọ̀ ọmọ Ọ̀gá Bello so àwọn yẹn ló bá mi ló pm iṣẹ́ mi ngbà yẹn so ilé ó ń lọ díẹ̀ ẹ̀yìn gbàtà dẹ̀ ṣe gba àwọn English ló ní Yewande ṣé ò tọrọ dé ká sọ àwọn stories ẹ̀ máa ń fine bó tó bá ya Yorùbá movie I'm telling you people will love you èmi ò mà gbọ́ Yorùbá ká tó sọ one sentence mo ti fi English ṣe ká tó sọ Yorùbá mi ò dán ní ibẹ̀ kan náà lèèyàn máa ti bẹ̀rẹ̀ so mo wá kọ Ìgbò dúdú English mo fi kọ n bá gbé fún Sharafadin Ọlábọ̀dé kó bá mi kọ sí Yorùbá gbà yẹn ẹ̀yin lẹ kọ fúnra yín ní Gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni so I write so ó bá kọ sí Yorùbá fún mi lábáyá lọ́dún wo nìyẹn. That was 2009 ni mo yà I wrote it in 2008 so 2009 bá ti máa minor role tiẹ̀ mo ṣe torí Yorùbá yẹn gbogbo ọtí so mo ṣe minor role but Aunty Péjú Ògúnmọ́lá Aunty Fathia àti Ọ̀gá Bìrì ló ṣe lead role no movie yẹn gbà yẹn so after dem bá di pé film jáde àwọn èèyàn máa like ẹ àwọn èèyàn notice me as a producer pa ẹni yìí movie ẹ wà lovely so ẹ̀yìn gbà yẹn ni mo wá ya Ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ tí Báyọ̀ Tìjání direct tí Àfíìsì Ẹniọlá PM so Ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ ni mo lè sọ pé ó gbé mi jáde as an actress. ọdún wo lẹ ya Ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́. That was 2011 mo yà. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. Bugatti ẹni ọmọ tó dáa. Tuale first daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. ìyàwó kápẹ́ńtà. Yes kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀ ni. ok máa fún ẹ ní màálù méjì. màálù méjì. màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. mi ti báwo. mo ní fàdúrà ràn mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. instant bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. àgbàyà lé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lé yìí náà. tẹ́lẹ̀ rí fẹnu gbá ìbígbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́mù ni kí lè tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi. lọ́dún pa mẹ́rin ni. mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 go to the millionaire. ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. Àǹtí Yewande àwọn olólùfẹ́ yín wọ́n ní àwọn ìbéèrè tí wọ́n fẹ́ bí yín o àwọn tó ní ìbéèrè wà àwọn tó dẹ̀ fẹ́ kí yín àwọn náà wà abala yẹn là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò ẹja sojú abẹ ń kò. orúkọ mi ni Ahmed Oyewumi láti Lagos Island ẹ jọ̀ọ́ ìbéèrè mi lọ sí ọ̀dọ̀ Mrs. Yewande Ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ pé ẹ jọ̀ọ́ mo gbọ́ wípé ọkọ wọn ni mánéjà wọn àti pé báwo ni wọ́n ṣe ń ṣe tí èdè àyẹ̀dè àbí bí ìjà tí kò ṣe kí wá láàrin ọkọ àti ìyàwó because mi rò pé olú owó ẹyẹ kọ́ máa jẹ́ nǹkan bí èṣù láàrin irú kan bẹ́ẹ̀ but ọ̀rẹ́ ò yé wa dáadáa ìbéèrè mi lọ bẹ́ẹ̀ sọ́dọ̀ wọn. ẹ gbọ́. ẹ ṣe ká máa dáhùn ní àbí ká gbọ́ gbé tán. ẹ dá wọn lóhùn yẹn náà. ẹ wo Ọlọ́run ní o
kò sẹ́ni tó lágbára kò sẹ́ni tó ohun everybody láti plan pé I want my things done this way mo fẹ́ báyìí but Ọlọ́run ló máa ṣe àmì sí nǹkan so mo believe pé Ọlọ́run ló tó. orúkọ mi ni Agbájọlá Jídé láti Lagos Island. Mo ní ìbéèrè fún arábìnrin Yewande ọmọ Elemosho. A máa ń gbádùn eré wọn gan ni a dẹ̀ máa ń gbádùn gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n máa ń ṣe. So ẹnjọ́ mẹ́ta yìí ni a kọ̀ wípé àárín wọn mọ́ ní ìdíṣẹ́ wọn so a dẹ̀ ṣèwádìí mo béèrè pé àkédódé arábìnrin àárín wọn kọ́ ṣe eré mọ́ ṣùgbọ́n àwọn èèyàn jẹ́ kójú wa pé wọ́n ti máa wọ́n ti wà nílé ọkọ. So ìbéèrè tèmi ò ju wípé ṣé ilé ọkọ tó wà yẹn kò disturb iṣẹ́ wọn àti pé báwo ló ṣe ń kó pẹ̀lú iṣẹ́ wọn àti ìgbéyàwó wọn. ọ̀rọ̀ ṣé ìyá ti gbéyàwó yìí ṣáà ni. ó ga èyí tó wọ́n sọ pé àwọn orí mi yẹn ló ń yà mí lẹ́nu because mo ń ṣiṣẹ́ nígbà tí mo wà nínú oyún gan-an mo ṣiṣẹ́ wọ 8 months ni. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ìgbà tí mo ya kurukuru ni last movie mi tó jáde from my stable and I was 8 months pregnant ìgbà tí mo yà so bí 2 months after ni mo bímọ so gbogbo time la fi ń ṣiṣẹ́ kò díṣẹ́ mi lọ́wọ́ ìgbà míì gan ti bá gbà kọ́ ti máa ní àwọn ará pípù ìdí ọ̀nà yẹn jẹ́ ọkọ mi àní kí ló dé ṣe bí ẹ máa jọ ní ojú ẹ̀ ní you go kò sí so no mo ń ṣiṣẹ́. àti Yewande kí ni nǹkan mẹ́ta tẹ máa ń wò kẹ́ tó gbà láti bá èèyàn kópa nínú iṣẹ́. ọ̀gá a máa wo storyline. ìtàn. a ní ìdíyẹ kí ni báwo ni story yẹn character wo mo fẹ́ play báwo ni kí ni yẹn ṣe lọ wọ́n ṣàlàyé ẹ mọ̀ I sound appealing okay oh fine and all then nǹkan tí máa tún wò character yẹn náà because sometimes ẹlòmíì lè fẹ́ pé yẹn fún role tẹ́ mọ̀ pé ẹ fit in. Not that you can't play the role but bóyá ń sìn kó sọ pé bí mo ṣe wà yín sìn kí wá play jagunjagun àbí nǹkan kan tẹ́ mọ̀ pé bí ẹni yẹn ó kàn fẹ́ lo face àbí kó lo kíní kan tẹ́yìn náà dẹ̀ ti mọ̀ pé kíní yẹn ó máa rí bákan so character irú character mo fẹ́ wá play tẹ́lẹ̀ pé okay ó wà believable tí n bá play I can play it well so mo ń wo character mo ń wo storyline and then kí ni mo tún máa ń wò náà ẹ mọ̀ àti pẹpẹ. mo fẹ́ béèrè náà ni pé ṣé owó ò ṣe kókó. gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Yewande ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kàn lẹ́nu wọn yìí ṣé ìbéèrè míì wá ìwà tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn ni àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí ẹ bá wa pàdé lórí Facebook orí Twitter orí Instagram Gbajumo TV ApreelTV Plus àtúwà lórí YouTube ṣeré ètò tèmi àti àǹtí Yewande ṣe yìí bóyá ẹ láǹfààní àti bá wa bẹ̀rẹ̀ ẹ̀yin ṣáà ní sùúrù ẹ fọkàn yín balẹ̀ tá bá ṣe ń parí ẹ̀ báyìí ẹ̀yin ẹ lọ sórí YouTube ẹ tẹ Gbajumo TV ẹ tẹ ApreelTV Plus kedere báyìí àti gbogbo àwọn ìta tẹ̀ ti ṣe látẹ̀yìnwá gbogbo ẹ̀ pátápátá òun lẹ máa bá pàdé níbẹ̀ Gbajumo lẹ́tọ̀ ètò ní Gbajumo. I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Ẹni bí ọkàn mi. Ṣé ibi ṣe rí màá nìyẹn báyìí? Gbogbo system mi dàrú. Ṣé bó ṣe rí mi? Mi ò tí màá rí single mi. No, actually ilé tó wọ yìí máa wọ mo lórí obìnrin tó pọ̀ ní wọ́n á fi ń rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Oh no. Lóòótọ́ ni ẹ mọ̀ kó tiẹ̀ já fún obìnrin kó máa jó oúnjẹ kù ohun tó bá jẹ ìtójú ìlú pé balance diet. Wọ́n á manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀hún ní ọmọ ikú tó bá délé kó kílé. Mimi. Just say Lucas, I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábù tẹ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí.
Àǹtí Wande, ṣé máa ń wo ètò yìí dáadáa? Mo máa ń wò. Kí ló wá dé kí ló dé? Segment tẹ́ fẹ́ bọ́ sí yẹn nù. Kí lẹ mọ̀ nípa abala tá fẹ́ bọ́ sí? Ẹ̀wẹ̀ sọ fúnra yín torí bí tẹ́ fẹ́ bọ́ sí yẹn mi. Ó dẹ̀ jẹ́ nǹkan bí Àǹtí Wande ṣe láyà. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní mi gbọ́ Yorùbá dáadáa mi ṣe lọ kọ́ Yorùbá ni ẹ jọ̀ọ́ ẹ wò ṣe fún mi. Nǹkan tẹ́ bá wá mú òun ni máa kà fún yín. Okay. Ṣé ẹ fẹ́ gbàdúrà? Abala ṣó láyà òun ló kàn báyìí. Ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ṣùkú yìí. Ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ 3 péré lẹ láǹfààní àti ìgbà mo máa ń wò lè máa ní kó máa pín 0 máa bá délé lórí segment. Èyí tẹ́ ẹ bá ti mú òun ni máa kà. Olúwa gbà fún ọmọ rẹ. Ení. Èjì. Ó di 3. Ìbéèrè 7 nínú àwọn akọni ilẹ̀ Yorùbá àtijọ́ ta ni wọ́n máa ń kì ní ẹkùn ọkọ Mọ́sádìwìn ẹrù jẹjẹ ọkọ Ìyáǹbá? Chances mélòó mo ní láti guess? Bóyá 2 àbí 3. Ṣé Ṣàngó ni? Ṣàngó kọ́. Mo ti rógo. Ok, lára òrìṣà ilẹ̀ Yorùbá ni wọ́n àbí? Akọni. Ok, akọni àwọn jagunjagun bẹ́ẹ̀ ni. Jagunjagun. Wọ́n máa ń ní Báṣọ̀run. Báṣọ̀run kí ni? Báṣọ̀run Gáà. Mo rógo. Ẹ mọ̀ Báṣọ̀run Gáà. Báṣọ̀run Òò. Mi ò gbọ́ Yorùbá mo ti sọ fún. Báṣọ̀run Ìbàdàn ni. Ìbàdàn tẹ́ ẹ ti ṣe agùnbánirọ̀ yẹn gan. Bẹ́ẹ̀ni àwọn òde kí n mọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀. Kí ló wá dé? Báṣọ̀run Ògúnmọ́lá. Báṣọ̀run Ògúnmọ́lá mo dẹ̀ ti fẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn. Ọlọ́run kárí pé ẹ ní sùúrù fún mi. Mo máa Àǹtí Wande pé kí n má sọ̀rọ̀. Mi ì pẹ́ bínú. Ok ẹ má bínú. Báṣọ̀run Ògúnmọ́lá àwọn aráalé mi máa bú mi. Ìbéèrè 8 tó jẹ́ ìkejì. Obìnrin wo ni àdàpè rẹ̀ ń jẹ́ bàbá nínú àwọn tí ó tan mọ́ Aláàfin? Ibo lẹ ti lọ wú àwọn questions yìí jáde? Ìwádìí náà ni. Mo dẹ̀ gbàdúrà kí n tó débi o. Bàbá ni wọ́n máa ń pè obìnrin dẹ̀ ni. Ẹ fún mi ní hint. Ó ní ipa pàtàkì tí wọ́n máa ń kó ní ọ̀dọ̀ Aláàfin nínú ààfin Ọ̀yọ́. Ó ní òòṣà kan tí wọ́n tún máa ń bọ. Mo ti ràn yín lọ́wọ́ tán. Mi ò mọ̀. Ẹ mọ̀ Ìyámọdé. Bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n máa ń bọ Ṣàngó ní ilẹ̀ Yorùbá. Bàbá ni wọ́n máa ń pè wọ́n Ìyámọdé bẹ́ẹ̀ ni. Okay, noted. Ìbéèrè 3 tó jẹ́ ìkẹta. Ìlú kì í wà kó má ní olórí. Ìlú wo ni wọ́n máa ń pe ọba wọn ní Àyàngbùnrẹ̀? Àti Doyin. A ní àwọn ọmọ aṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí ò lójú. Ìkòròdú. Ní kí ni? Ṣé mo gẹ̀ tẹ̀? Ẹ̀yin ni kẹ́ dáhùn. Ìkòròdú. Ìkòròdú mo gẹ̀ tẹ̀. No. Ẹ wá ní dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ ṣe gan. Torí tí gbàgbé ẹ̀kọ́ lọ́lé ó máa dùn mí. A dúpẹ́ lọ́dọ̀ náà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀, abala ìka fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà iṣẹ́ àti èdè Yorùbá òun ni. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Àǹtí Yewande, ó ti tó eré mélòó tẹ́ ti ṣe jáde gan? Ṣé fúnra mi àbí tí mo ti bá? Fúnra yín. Wọn ọ̀pọ̀ náà àti ṣe Life Secret, àti ṣe Ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́, àti ṣe Igbó Dúdú, àti ṣe Kudi Klepto, Kurukuru, Emèrè, Àyànmọ́, Once Upon a Time, Tamara, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Abala tó kàn báyìí ní ìsìn, ẹ jẹ́ kí èmi àti yín ká ṣe kí ni?
Okay. Kí ló dé tẹ àṣẹ bí ijó ni. Tẹ bá tú eré lẹ̀ tán báyìí tí gbogbo ẹ̀ tí ijó yẹn bá ń lọ. Ẹ jẹ́ bá mi kó sókè lọ. Èmi àtàntí Yewande fẹ́ jó. Yewande tẹ́ ẹ bá sí nídìí iṣẹ́ kí ni nǹkan tẹ́ máa ń gbádùn láti ṣe? Mo máa ń kọ script. Mo dẹ̀ like láti máa hang out pẹ̀lú family, like spend time and then ká jáde, ká lọ on vacation, ká relaxation. Because ẹ mọ̀ pé òun ló tún máa ń jẹ́ kí ara wa òkè kẹ́mi gùn kí gbogbo ẹ ṣe. Ẹ ṣé a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa níhò a máa rí yín bá iṣẹ́ yín kò ní dìṣẹ́ láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ bí oníkà fún yín lẹ́bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises Dúpẹ́ Cosmetics and Spa yìí tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Ṣàìṣàn àwọn náà oníkà fún yín lẹ́bùn. Gbogbo iléeṣẹ́ tí wọ́n náwó sí mi yìí ẹ ṣé gan ọwọ́ yá máa ròkè o. Yes àti Gbajúmọ̀ náà ètò Gbajúmọ̀ kò ní lọlẹ̀ o. Àmì o ẹ ṣé o. Yes ma'am. Kí lẹ wá ní sọ fún àwọn olólùfẹ́ yín nípa àwọn ògo wẹrẹ tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ní ọ̀rọ̀ ìyànjú kẹ́tọ́ wa máa lọ. Ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín àti àdúrà tẹ́ fi ń ràn mí lọ́wọ́ gbogbo àwọn messages tẹ́ máa ń send sí mi gbogbo ẹ̀ ni mò ń rí ẹ ṣé gan ẹ kú fẹ́ mi ìfẹ́ wọ̀ ní kú o and then àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹjọ́ sùúrù ni o sùúrù ló gbà èèyàn lè sọ pé òun bẹ̀rẹ̀ lé ní kó sọ pé tó bá dọ̀la òun fẹ́ di superstar ńlá ti take a step at a time ọlọ́run á gbà fún gbogbo wa. Àmín ọlọ́run elédùmarè á gbà fún gbogbo wa ilé tí wàá tó lọ báyìí gẹ́gẹ́ bí ìṣe tèmi ó wù mí kí n tú ìwà pẹ̀lú yín àmọ́ ṣẹ́rí ńlẹ̀ agodo lọ́hùn wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi wípé ká wá máa lọ àmọ́ mo ní ìdánilójú àti ìjẹ́rìí wípé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sílẹ̀ ní pẹ̀lú àṣẹ lọ́wọ́ elédùmarè òun náà ni màá tún bá yín nígbà míì tí n bá tún métò yìí wá Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyọ̀. Bàbá Bugatti. 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 Ẹni ọmọ tó dáa. Charlie. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kan lọ́kọ ẹ̀ ni. Okay. Máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. mi ti máa wò. mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fún jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n àndó kan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. kájọ̀mí tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. àgbàyà ni. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lẹ́yìn náà. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ìbígbà tẹ̀ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. Lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lẹ fún mi tí mo mú mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 go to the millionaire.
mi ò mà ní tó